Otasansan rédíò and TV. Kí wọ́n má gbèrò pé àwọn ò wò ààfin tàtijọ́ o, torí pé ààfin àtijọ́ yẹn àwọn nǹkan àṣà nǹkan ìṣẹ̀ǹbáyé ti Yorùbá ni ó máa kún bẹ̀. Eléyìí ó sì jẹ́ bí nǹkan ìtàn àti nǹkan àgbéwáwò fún àwọn ìran míì tí wọ́n bá tó ń bọ̀ lọ́jọ́ iwájú. Kàkà bẹ́ẹ̀ tí Aláàfin tuntun ó fi sọ wípé àwọn fẹ́ wó pálásì àtijọ́ ààfin àtijọ́ tó mẹ́rin kan pé kí wọ́n lọ wá ilẹ̀ tó bá tẹ́jú níbòmíì láti lọ kọ́ ààfin tuntun sí, dípò kí wọ́n lé àwọn fẹ́ wó ààfin ti tẹ́lẹ̀ láti tún kọ́. Ìyẹn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Fọláṣadé Kẹ́mi Adétúnjí Ọ̀wádé ń sọ nìyẹn. Ẹ wá jẹ́ ká wo. Otasansan rédíò and TV. A wà lórí Facebook àti YouTube. A sì wà ní orí ìwúyè Aláàfin fún lọ́yọ̀ọ́ ikú bàbá yèyé Ọba Abímbọ́lá Akeem Ọ̀wádé Kínní Ẹlẹ́wẹ̀tù Aláàfin tìlú Ọ̀yọ́. Màá mú tuntun tí àwọn èèyàn tún sọ nípa Aláàfin tuntun nílùú Ọ̀yọ́, màá mú wá fún yín. Kí ni tuntun táwọn èèyàn ń sọ? Kí ni àwọn èèyàn ń wí? Àwọn èèyàn ti ń kọminú lórí bí kábíyèsí tuntun ikú bàbá yèyé Ọba Abímbọ́lá Akeem Ọ̀wádé Aláàfin tìlú Ọ̀yọ́ bí kò ṣe máa lo ààfin tí kábíyèsí tó gbéṣẹ̀ Aláàfin Adéyẹmí tó gbéṣẹ̀. Wọ́n á wò wípé kí ló dé, kí ló ṣẹlẹ̀, kí ló fà á tí kábíyèsí tuntun Aláàfin Ọ̀wádé tí ò fi máa gbàlejò àwọn èèyàn ní ààfin tó jẹ́ pé ó ní aráàlú mọ̀. Kí wá ní ọ̀rọ̀ tí kábíyèsí gangan sọ, ìyẹn Aláàfin tuntun? Màá mú wá fún yín tí a jọ gbọ́ àti èrò ìwòye àwọn èèyàn lórí ọ̀rọ̀ tí kábíyèsí sọ, ìyẹn ní abala bẹ̀rẹ̀. Bákan náà mo fẹ́ mú fídíò kan wá fún yín. Fídíò yẹn ti lè pẹ́ ṣùgbọ́n ọgbọ́n, òye, làákàyè ó wà nínú fídíò yẹn tí mo sì fẹ́ ká jọ gbọ́. Fídíò yẹn ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ kábíyèsí Olúwo tilẹ̀ Ìwó Ọba Abdulrasheed Adéwálé Àkànbí Tẹ̀lú àkọ́kọ́ Olúwo tilẹ̀ Ìwó. Ọ̀rọ̀ tó jáde nínú fídíò yẹn mo lè pè ní ọ̀rọ̀ ìkìlọ̀, bẹ́ẹ̀ ni, fún kábíyèsí Olúwo tilẹ̀ Ìwó. Tàbí ká sọ wípé ìyànjú pé ẹni tó sọ̀rọ̀ nínú fídíò yẹn, ọba tó sọ̀rọ̀ nínú fídíò yẹn, wọ́n gba àwọn aráàlú àti ìjọba níyànjú lórí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun lórí ọ̀rọ̀ kábíyèsí Olúwo tilẹ̀ Ìwó. Màá mú wá fún yín tí àjọ wò tájọ gbọ́. Kò di méjì tá a fẹ́ gbéyẹ̀wò lórí ètò lónìí, ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú ẹ jẹ́ kí n dókè lọ́hùn-ún ká wò ó ká gbọ́n tí wọ́n ní fún wa. Tá a bá wá padà dé ká wá tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìṣe wà lórí ètò. Ẹ má tí ì lọ o, mo ń padà bọ̀. Otasansan ó wà lórí YouTube, ẹ máa wò ó, ẹ sì rí pé Otasansan ó ń gbé yín káàkiri gbogbo ilẹ̀ Yorùbá. Wọ́n bí kíbi ló ń tọ́jú bọ̀ wọ́n Otasansan yóò yẹ yín kalẹ̀ o. Ẹ káàbọ̀ padà. A kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀lé ń gbọ́ wa káàkiri àgbáláyé lórí ìkànnì wa, ìkànnì yín Otasansan rédíò TV. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ni ó tóbi ni kò ní jẹ́pin wa lágbára Adẹ́dá. Yorùbá máa ń sọ wípé ọwọ́ tó bá ṣẹ́gun sí ló yẹ kó jọbẹ rẹ̀. Èmi àti yín àní ṣàṣedànù, àní ṣàṣerí, àní ṣàṣejẹ. Ọwọ́ wa báyìí láfi parí ayé wa lágbára Adẹ́dá. Gẹ́gẹ́ bí mo ṣe pàjùbà rẹ̀ níbẹ̀rẹ̀ ètò, mo ní àwọn ọmọ ìlú Ọ̀yọ́ ò ní wọ́n ti ń jẹ́ lẹ́nu, ni wọ́n ti ń kọminú, wọ́n ti ń wòye bí kábíyèsí tuntun Aláàfin ìlú Ọ̀yọ́ tí ó ṣẹ̀ṣẹ̀ gbadé tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe ìwúyè rẹ̀
bí kò ṣe máa gbàlejò àwọn ènìyàn ní ààfin tí gbogbo ayé mọ̀, ìyẹn ààfin tí ó jẹ́ pé ẹni tí aláàfin tó wàjà, aláàfin adéyẹmí kẹta, pé ibẹ̀ náà ló lò, pé kí ló dé tí aláàfin tuntun yìí tí ò fi máa lo ààfin tí gbogbo ayé mọ̀ tó fi jẹ́ pé ọ̀tọ̀ ní ibi tí kábíyèsí aláàfin tuntun tí ó ń lò ó sí tó ti ń gbàlejò àwọn ènìyàn gẹ́gẹ́ bí ààfin. wọ́n ń jẹ ọ̀rọ̀ yìí lẹ́nu, ṣùgbọ́n ọ̀rọ̀ tí kábíyèsí tuntun ikú bàbá yèyé ọba abímbọ́lá akeem ọ̀wádé kínní ẹlẹ́wẹ̀ẹ́tù aláàfin fún lọ́yọ̀ọ́, ọ̀rọ̀ tó sọ jáde ó ní wípé òun máa tún ààfin ti tẹ́lẹ̀ yẹn, pé òun máa tún kọ́, pé òun máa tún kọ́, tí òun máa kọ́ ní ìlànà tìgbàlódé tí ó jẹ́ àpèwàáwò, àwòyanu, àwòsífìlà fún gbogbo ọmọ ìlú Ọ̀yọ́, ọmọ ilẹ̀ Yorùbá àti àjòjì tí wọ́n bá wá sílùú Ọ̀yọ́, torí pé ipò aláàfin ò kéré nínú ayé, ipò aláàfin ò kéré ní ilẹ̀ Áfíríkà, ipò aláàfin ò kéré lórílẹ̀‐èdè Nàìjíríà, ipò aláàfin ò kéré ní ilẹ̀ Yorùbá. ọ̀wá ẹ̀kọ́ jẹ́ pé irú ọba tí ó níyì, tí ó ní ẹ̀yẹ, tó ní àpọ́nlé, tó ní ọ̀wọ̀, tó lórúkọ, tó tún lókì bẹ́ẹ̀ káàkiri àgbáláyé, ìwà ni ààfin rẹ̀ yóò wá rí bó ṣe rí yẹn. pé ó yẹ kí ààfin tí aláàfin tuntun ó máa lò, tí ó ti máa gbàlejò àwọn èèyàn ńláńlá káàkiri àgbáláyé, ó yẹ kó jẹ́ ààfin tí yóò jẹ́ àpèwàáwò, tí yóò wojú rí, tó jẹ́ pé àlejò tó bá wá sílùú Ọ̀yọ́, tó bá wá kí baba láàfin, tó bá padà sílùú rẹ̀, sórílẹ̀-èdè rẹ̀, yóò jẹ́ kan tí wọ́n mọ̀ jẹ lẹ́nu, tí ẹlòmíì ó tún fẹ́ wá, tí ó tún fẹ́ wò. lórí ọ̀rọ̀ tí kábíyèsí sọ yìí, ó ní àwọn èèyàn tí wá ń fi èrò àti òye tiwọn síta lórí rẹ̀. kí làwọn èèyàn ń wí, kí ni àwọn èèyàn ń sọ gẹ́gẹ́ bí èrò àti òye títí wọn? ẹ jẹ́ kí n mú wá fún yín kájọ gbọ́. gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì mà wípé elétí gbáròyé òun náà ni wá lórí ìkànnì yìí. bí nǹkan bá ṣe ń lọ, òun ni a máa ń tẹ̀lé, a sì máa ń sọ fún yín pé oníkálukú ló ní ẹ̀tọ́ láti fi èrò ìwòye tiẹ̀ hàn lórí ọ̀rọ̀ tó bá ń lọ nílùú. mo sì máa ń sọ fún yín pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni ojú ta fi máa ń wo ọ̀rọ̀, ọ̀tọ̀ọ̀tọ̀ ni làákàyè ta fi máa ń gbé ọ̀rọ̀. a kì í gbé ọ̀rọ̀ ká kì í wo ọ̀rọ̀ bákan náà, a kì í sì fi èrò hàn bákan náà lórí ọ̀rọ̀ tàbí ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ láwùjọ, torí pé bọ́ọ̀lù ọ̀sìn dalẹ̀ ayé nìyẹn. bẹ́ẹ̀ ni kí wá làwọn èèyàn ń sọ, gẹ́gẹ́ bí Ajímọ̀tí Òjó Babátúndé ṣe sọ ní tiwọn. wọ́n ní rebuild your palace, rebuild the palaces of all Oyomesi members, give them cars that befit their status, do everything in your capacity to bring stable electricity to the four corners of Oyo so that it can attract reasonable companies. As a son of the soil living in Ogun State, I have intention to build waste recycling factory in Oyo, but lack of stable electricity puts me back because it will be suicidal to run source on generator. ọ̀rọ̀ lẹ́ni yẹn sọ. Lukman Buliamin, what a good news to hear indeed. That is very impressive and interesting. May Almighty Allah be with our king and his kingdom. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Lukman Buliamin nìyẹn.
Look, Adegbenro Sodiq, many people will be able to feed their family through the project. Okay. Ajani Gift, that is good decision. Kábíyèsí o. Akínọlá Ọlámídé ní tiwọn, no problem. Ohun tó bá wo olówó ló lè fi owó rẹ̀ ṣe, ìyẹn náà dáa. Philip Olúsànyà Adébísí, God bless you, sir. We are expecting souls. Philip, wọ́n sọ yẹn. Atọ́batẹ́lẹ̀ Rasaki, empower your people to liberate them from the circle of poverty first. Let them enjoy your reign. Kí eku lè máa ké bí eku, kí ẹja lè máa ké bí ẹja, kí ọmọ ènìyàn lè máa fọ̀n bí ọmọ ènìyàn. Kábíyèsí o. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Atọ́batẹ́lẹ̀ nìyẹn. Adébáyọ̀ Julius, that is wasting of resources. Ṣé gbọ́dọ̀? Ṣé rí pé mo máa ń sọ pé èrò papọ̀, ìwòye ọ̀pápọ̀, ẹgbọ́n tí ẹni yẹn sọ tiẹ̀, àwọn tí wọ́n ti ń sọ̀rọ̀ síwájú, wọ́n ń kí kábíyèsí, wọ́n kan sára fún ìpinnu tí ó ṣe yẹn pé nǹkan gidi ni. Ẹ wá wo tí Mr. Adébáyọ̀ Julius sọ, wasting of resources, àwọn rí gẹ́gẹ́ bí ìfi nǹkan ní ṣòfò, ni pé kí kábíyèsí lóun tún fẹ́ tún ààfin ti tẹ́lẹ̀ yẹn pòun fẹ́ tún kọ́, pé àpéyàn fẹ́ máa waste resources ni, gẹ́gẹ́ bí ìwòye Adébáyọ̀ Julius ní tiwọn nìyẹn. Aṣíwájú Adéyẹba Olúwabùnmi, but why people like writing rubbish? Why people like writing rubbish to discredit someone? So previous Aláàfin never renovate this palace or build additional for over 40 years. Why saying? Lẹ́yìn ìgbà ọdún, ṣé kò sí nǹkan tí Aláàfin Adéyẹmí ṣe nínú ààfin rárá ni? Ẹ yé ba Yorùbá jẹ́, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Aṣíwájú Adéyẹbá sọ tiwọn nìyẹn. Olúwatósìn Akínpẹ̀lú, ààfin ọba wa gbọ́dọ̀ wúyè o. Ẹnu bá ṣe kàn tiwọn nìyẹn. Afọláṣadé Kẹ́mi Adétúnjí Ọ̀wádé, you are right, sir. There are many government land or ancient land in Oyo town. You should go and build new palace. You should renovate the old one for future purpose, and students will be coming there for excursion. Ẹnìyẹn náà rí sọ. Tí Fọláṣadé Kẹ́mi Adétúnjí Ọ̀wádé sọ ni pé kí wọ́n má gbèrò pé àwọn ò wò ààfin tàtijọ́ o. Torí pé ààfin àtijọ́ yẹn, àwọn nǹkan àṣà, nǹkan ṣẹ̀báyé ti Yorùbá ni ó máa kún bẹ̀. Eléyìí ó sì jẹ́ bí nǹkan ìtàn àti nǹkan àgbéwáwò fún àwọn ìran míì tí wọ́n bá tó ń bọ̀ lọ́jọ́ iwájú. Kàkà bẹ́ẹ̀ tí Aláàfin tuntun ó fi sọ wípé àwọn fẹ́ wó pálásì àtijọ́, ààfin àtijọ́, tó mẹ́rin kan pé kí wọ́n lọ wá ilẹ̀ tó bá tẹ́jú níbòmíì láti lọ kọ́ ààfin tuntun sí, dípò kí wọ́n lé àwọn fẹ́ wó ààfin ti tẹ́lẹ̀ láti tún kọ́. Ìyẹn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Fọláṣadé Kẹ́mi Adétúnjí Ọ̀wádé ń sọ nìyẹn. Ẹ wá jẹ́ ká wo tẹlòmíì. Aṣíwájú Adéyẹba Olúwabùnmi, better to renovate to his own taste than to demolish. Okay. Oríṣiríṣi àwọn èèyàn náà ni wọ́n ń fi ọ̀rọ̀ àti ìwòye tí wọ́n ṣọwọ́ sí wa. Eléyìí tí a lè kà náà ni a ti mú wá fún yín yẹn. Kí ni èrò àti ìwòye tí yín lórí èrò ìpinnu kábíyèsí Aláàfin tuntun yìí láti tún ààfin ti tẹ́lẹ̀ ṣe, láti tún kọ́? Kí ni èrò àti ìwòye tí yín fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí? A kà á, a sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ lórí àwọn ètò míì tí a mú wá fún yín lórí ìkànnì yìí. Ìyẹn ní abala tibẹ̀ yẹn. Ẹ wá jẹ́ kí n mú fídíò tí mo ní mo fẹ́ mú wá fún yín nípa ọ̀rọ̀ kábíyèsí Olúwo tilẹ̀ wò. Ẹ jẹ́ kí n mú wá fún yín. Ẹ jẹ́ ká gbọ́n tí kábíyèsí Olówú Kúta, ẹ jẹ́ gbọ́n tí wọ́n sọ. Fídíò yẹn ti pẹ́, ṣùgbọ́n ó sì wúlò pẹ̀lú tí ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí nípa ọ̀rọ̀ kábíyèsí Olúwo tilẹ̀ wò. Ẹ jẹ́ kí n mú wá fún yín ká jọ gbọ́. Wọ́n ti máa ń sign certificate
n tó wà nú ẹ̀ látòrí Aláàfin dórí Ọọ̀ni débi tó kéré dé traditional ruler ni wọ́n ń kọ síbẹ̀ nílẹ̀ Yorùbá wọ́n á kọ religious leader síbẹ̀. So ẹ sọ fún ọlọ́lá jùlọ wa èmi náà lórí ọ̀fẹ́ máa tún kàn sí wọn ṣùgbọ́n kó jẹ́ important message ti ọdún yìí àwọn kò nídìí kí àwọn oníṣẹ̀ṣe máa làágùn kan máa bá ọ̀bọ jáwúrà lórí ayélujára kiri. kábíyèsí gómìnà ló ní ọ̀rọ̀ ọba tó bá ti mọ̀ wípé òun ò lè ṣe nǹkan tó gba sàtífíkè tó dẹ̀ ń gbowó oṣù lé lórí gómìnà ọmọ tó yẹ kó ṣe ṣùgbọ́n ó yé mi pé nǹkan tí ó rọ̀ mọ́rú nǹkan bẹ́ẹ̀ pọ̀ òṣèlú pọ̀ ẹ bá rọ gómìnà wa pé bó ṣe jẹ́ ọmọ Balógun tó tún jẹ́ aṣíwájú Ẹdẹ ṣe mọ̀ pé lórí àṣà ó ti jẹ́ ogboyè yìí bàbá rẹ̀ jẹ́ Balógun lórí àṣà òun tún jà sí ọ̀rọ̀ pé kò jọ àrọ̀ kò lè tó 24 hours kò lè tó 24 hours kẹ́kẹ́ apárére ẹni tó bá fẹ́ mo sọ níjọ́ Ọ̀ṣun Òṣogbo ṣe rí ẹni tó bá wù nínú wa tá a bá fẹ́ promote Islam Muslim ni mí ṣùgbọ́n gbà tí mo ti jọba mo wọ́ọ̀dọ̀ mi ò lè kígbe òtútù. ìjọ tí Ọọ̀ni ti ń jẹ́ Ọọ̀ni lọ́ọ̀ni tí ń rúbọ ló ń ṣètùtù kò sí Ọọ̀ni tó tálákà o àárí ìránṣẹ́ Ọọ̀ni tó tálákà bí àwọn tó ń tẹ́ńbẹ́lú ìṣẹ̀ṣe. ìjọ tẹ̀bí ti dé àyà àwọn bàbá mi o òkè òkè lèmi lọ ẹ wo Èkó ó tó sáà kan ilé ìgbìmọ̀ asòfin wọ́n ṣòfin pé ọya ọjọ́ kan sọ́tọ̀ tó jẹ́ pé Yorùbá pọ́nbélé ni wọ́n ń sọ ńbẹ̀. ẹ jẹ́ ká wo bí a ṣe gbé ọrọ̀ ajé wa lárugẹ ká sì lo ìṣẹ̀ṣe oore ọ̀fẹ́ ńlá la ní ní sáà yìí o ó sì dá mi lójú pé ọlọ́lá jùlọ wa wọ́n ó ṣe bó ṣe yẹ àti bó ṣe tọ́ torí ẹ̀rù òkì ń bọ́ ọmọ Balógun. ṣé mọ̀ pé láyé ìgbà kan àwọn kan wọ́n á dífá wọ́n á ní kọ́ bá àwọn olúbọ kan ṣètùtù àwọn ń wá nǹkan tó bá rí tán wọ́n á lọ church wọ́n á lọ ṣe thanksgiving. mi sọ pé kọmíṣánná tó ń fi owó kan orí ló ń ṣe bẹ́ẹ̀ o rárá o fáfá kan sọ pé tọdún Ọ̀ṣun pé ó lọ Mẹ́kà ń gbà yẹn. náà àwọn yẹn tó ń ifá bá ṣe oore fún wọn tán a ní kán pé chief imam wípé àwọn fẹ́ ṣèdúpẹ́. ẹ gbọ́rọ̀ o Ọlọ́run ò ṣeé tàn Ẹlẹ́dùmarè ò ṣeé tàn ní. òun náà lẹ́yìn náà ti gbọ́ tí a ti mú wá fún yín yẹn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí kábíyèsí Olówùkúta tí wọ́n sọ lórí ọ̀rọ̀ kábíyèsí Olúwo tilẹ̀ wò ẹ bá ní pín ẹ bá ní share rẹ̀ kó lè káàkiri àgbáláyé ẹ jẹ́ ká mọ èrò àti ìwòye tiyín lórí ọ̀rọ̀ tí kábíyèsí Olówùkúta tí wọ́n sọ yìí ẹ fi èrò àti ìwòye tiyín ẹ fi ṣọwọ́ sí wa láì comment nísàlẹ̀ fídíò yìí á kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe ẹ bá ní subscribe sórí ìkànnì yìí kẹ́ ẹ sì bá ní tan notification bell ìyẹn aago rán mi létí kẹ́ ẹ lè máa láǹfààní láti máa rí wa wò lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín lórí ìkànnì wa ẹ ṣé o àdúpẹ́ àmọrírì yín.